wàá wò mí òye tó rẹwà tójú wọn gún régé tí wọ́n dẹ̀ ní ìwà mímọ́ a ti sọ orúkọ wọn fún yín a wá fẹ́ mọ nǹkan tí wọ́n ń ṣe ní pàtó gan wọ́n ní ọyún ọlọ́fà láti ń gbọ́ mọ́tá yẹyẹ kí ni àwọn nǹkan tí ẹ̀ ń ṣe. ọkọ tí mo ń ṣe ni wọ́n ṣe ìṣẹ̀ṣe ìyọ̀ǹta àwọn spiritual products ṣé mo pé kò ṣe gbogbo àwọn nìkan ṣèṣẹ̀ṣe ló máa fà mí láti ta àwọn ṣe spiritual products torí ó ní àwọn tí a fún ní ẹ̀bùn ẹ máa ń gbàgbé pé ìgbà tí mo kọ́ ṣe tàbí òkan mo ti kọ́kọ́ sọ pé nípa àwọn qualified nurse òdìkọ̀ mo ń gbé qualified nurse mi mo ń gbé nurse mi mo gbé wọn mú ìṣẹ̀ṣe ló fi di gbogbo kan sí ẹ̀rí. qualified nurse ìyẹn akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì ẹ báwo ni ìṣẹ̀ṣe ṣe wá wẹ̀. ìṣẹ̀ṣe tí mo wọ̀ ìṣẹ̀ṣe wọ̀ nígbà tí àwọn nǹkan ṣẹlẹ̀ sí mi tí ó dà pé ó débi pé ó ti la ẹ̀mí lọ gbàtọ́ ṣàbíwò tán bèrè káàkiri ló wá rí pé òrìṣà wà lórí mi ọ̀hún díẹ̀ a ṣe bẹ̀rẹ̀ ni. láti wàá ẹni tí wàá bẹ̀rẹ̀ ìjẹ́ tí ẹ wá bójú ẹ̀yìn jẹ́ wò pé mo kábàámọ̀ pé mo ṣe wá lọ sídìí òòṣà. mi ò kábàámọ̀ because kò sọ́dọ̀ ilé ayé ìtàwọn ìyá sọ àwọn èèyàn máa ń wí wọ́n ti dé kí ọ̀gá ń lọ èèyàn máa ń wọ̀. kí làwọn nǹkan tó ti wá ṣẹlẹ̀ sí nígbà tí ti tẹ́lẹ̀ fi sọ pé òòṣà ìgbè mi. àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ni pé mo bímọ mi láti bí 9 years tí mo ti ń wọ̀ wọn ilé ìgbìmọ̀ àgbègbè ọmọ tuntun fún mi mo bímọ nínú ìrìn àjò yẹn ìdẹ̀ tún ní second branch nínú ìrìn àjò yẹn àyè ní àwọn ìkọlù ibi tẹ́mi jọ lórí òpè mi lè dá ṣe fún ara mi tí mo ti ń dá ṣe orí ìgbà kan wà tí mo ti mọ̀ ní ìṣẹ̀ṣe ẹwà àwọn èèyàn máa ń rí ìṣòwò mo lè yáwó ní online mo lè yáwó lẹ́ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ́ bí bá ṣe ń yà kan màmá fi náà kan bí bá ṣe ń yà mìíràn mi ò gbọ́ nínú owó gbèsè mi bó ti mo dúpẹ́ pé láti ìgbà tí mo ti ń ìṣẹ̀ṣe ọkàn mi balẹ̀. kí ni ẹ mọ̀ nípa orí bíbọ kí ni ìdí táwọn èèyàn fi gbọ́dọ̀ máa bọ orí wọn. kí ló kù ní ìbẹ̀rẹ̀ kí ló máa bọ orí ṣàǹkó máa ń sọ wípé orí làbà bọ̀ làbà fún ìṣàsílẹ̀ ìjọ tí ọba máa ṣorí burúkú kó bèrè lọ́wọ́ rí ìjọ tí ọba lè máa ṣorí rẹ̀ kó bèrè lọ́wọ́ rí at least láàrin oṣù kan sí oṣù méjì kí ọ̀ máa bọ̀ rí ilé orí ẹja fi làbújá orí òní takò wá ìṣẹ̀dáwó òní takò wá ṣùgbọ́n mi máa ń wà tó jẹ́ pẹ̀lú ní ògbógun ẹlò ìkẹ́kọ̀ọ́ ẹgbẹ́ òde lòmí náà ìṣẹ̀dẹ́ òní kó lọ bọ̀ orí ẹni òun làwọn orí ẹni orí yàn òun bẹ̀rẹ̀ orí ló máa ń síyàn débi tí débi báwo ni mo ṣe fẹ́ sọ orí ṣẹ̀ máa ń síyàn débi kan rere. kí ló wá lè ṣẹlẹ̀ sí ìwọ̀n tó yàn máa fi òpin òdìdí ọ̀rọ̀ kì í bọ orí mi. lọ́pọ̀lọpọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ sí yàn pé bóyá tí èèyàn bá ń lé kọ́ńtíráàtì kan tí kò bá bọ́ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kò ṣe bẹ́ẹ̀ generally tí yóò bá fẹ́ ṣe rere ní ayé ó gbọ́dọ̀ kọ́kọ́ bọ̀ ṣẹ̀dá ẹ̀ because orí ló máa kọ́kọ́ tẹ̀lé yàn síwájú nǹkan mi torí ibi tí ọba ti fẹ́ lọ gba contract tí ṣẹ̀dá ẹ̀ ò bá tẹ̀lé yàn débẹ̀ kò lè ní gbà ó torí èèyàn bá tẹ̀lé débẹ̀ kò lè ní gbà. ajé ńkọ́ báwo ètò ajé ṣe jẹ́. ṣẹ́rí ajé wọn sọ pé ajé nítorí sọ gbòdì ajé wa má lè wọ jáde lọ sí ibi àwọn òde kan bí tó bá pè mí sí àwọn òde kan ó ní bí mo ṣe lè múra lọ bí kí n wọ bùbá bí kí n lówó àtìgbà tó yí pé mo wà nínú ọ́fíìsì tí omi ò lè máa ń wọ ìwé àtìgbà every time mo ní láti jẹ́ kó mọ̀ pé mo kàwé mo lọ sí school so torí pé mo ṣe ìṣẹ̀ṣe ò sọ wípé kí n fi bí mo ṣe máa múra ní lọ́nà ìgbàlódé ìfisílẹ̀. ṣé iṣẹ́ nọ́ọ̀sì yẹn ṣe ti wá fílẹ̀ pàrọwọ́ta ni àbẹ́ ń ṣe wọnú ara wọn. mo ṣe wọnú ara wọn mo sì ń gbẹ̀dù mo ń dáwọ̀ lọ́lọ́ ànígbà míì máa ó máa wà mo ti ní àwọn experience nígbà míì pé ṣé rí nọ́ọ̀sì mo kọ́ yìí ó ẹ̀bùn mi gan ní ọ̀nà ìṣẹ̀ṣe yìí èèyàn kan ti wá sí ọ́fíìsì mi rí tó ní òun ṣe ẹgbẹ́ àti wọ́n ti bá a ṣe kí ní ẹgbẹ́ àti kọjá 50 times tó ń lówó lọ́wọ́ ẹ̀ ìgbà tó máa gbé dé ọ́fíìsì mi mo kọ̀ wọ́ báyìí èmi ò mọ ẹ̀rìndínlógún kí tó dé
mẹ́rìndínlógún Elédùmarè ó ti fún mi rí ó kàn sọ fún wọn pé ní kíákíá kó máa gbé ọmọ yẹn kó máa gbé lọ ìgbà tó máa discover ọmọ yẹn mo rí pé ọmọ yẹn ti ní acute appendix ìgbà mi máa ń wà tó jẹ́ pé ọ̀tọ̀ ní ṣẹṣẹ ọ̀tọ̀ ní medical but àwọn ìlòmí ẹgbẹ́ ṣé tí kọ́kọ́ lọ medical náà kẹtó wọnú ẹgbẹ́ wò fún mi ò lè fi medical line sílẹ̀ because ó wà ìtàwọ́gùn ó wọnú ra rẹ̀. táwọn èèyàn bá fẹ́ bóyá fẹ́ ṣe àjò ṣé kò sí àjò tẹ́ kì í ṣe. kò sí àjò tí mo kì í ṣe fáwọn èèyàn mọ̀ kàn kì í ṣògùn owó. wàá wọ́rọ̀ nǹkan gbogbo àwọn ọmọ ẹ̀yọ́ ń ẹni tí kò rọmọ bí ẹja ọṣẹ ṣùgbọ́n omi lóríṣiríṣi àtọ̀ sí ẹni tó jẹ́ pé menstruation ẹ̀dọ̀ wa mọ́ tó bá fẹ́ rí padà Elédùmarè tó sì ń gbà wọ́n wá ṣiṣẹ́ láwọn oríṣiríṣi ìkan ẹ̀yọ́ mú ìfẹ́ràn ọṣẹ ajé ọṣẹ àpèsìn ọṣẹ ajídọ́rẹ́ lóríṣiríṣi ọṣẹ ràpadà ògbó tó gbogbo ẹ̀ ló wà. àwọn ẹyẹ tẹ́ ẹ gbà báwo ni ní ṣe dùn tó. inú mi dùn gan-an tó yẹ respect pé irú mi lè gba àmì ẹ̀yẹ yìí kí ètò respect àtọ́ pé mo believe pé bébì mi nínú ìṣẹ̀ṣẹ̀ pé mo ṣe é dídé bọ̀ ní tó mi respect pé ó tọ́ sí mi but ẹni tí Elédùmarè bá ti kò sí kó àgbà kò sí bá ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ Ọlọ́run. nọ́mbà wo wá làwọn èèyàn lè pè é sí. nọ́mbà táwọn èèyàn lè pè mí sí 0704041. ẹ pè lẹ́ẹ̀kan sí. 0704041. ẹ padà dárúkọ yín fún gbogbo àwọn tó ń wá rẹwà obìnrin. èyí Ọ̀ṣun Orífúntọ́ Ẹwàwùmí Òṣùgbò Kàlá.